mo ti gbọ́ ẹ mo ti gbọ́ ẹ wo bí àsìkò December la wà ẹ má pè mí tó bá di January ó má pè mí máa gbé kọ̀lẹ̀ ó ti yé ire o. bọ́bọ́ ṣe bọ́ sọ́ọ̀sì ń pe olóòtẹ́lẹ̀ ló sọ. Mi ò sí nílé ṣé mo mọ̀ alẹ́ báyìí ni. ẹ ṣé gòsì ẹ lójú yìí. ó bá jẹ gòsì ó bá jẹ ayé mi mo sí nílé mo ṣàlàyé mi ó ti yé ṣé mo ti ní kó má pè mí ná ṣé mo dẹ̀ ní kó má wá sọ́dọ̀ mi. Má bẹ̀rẹ̀ nǹkan tí mo tẹ̀ torí ẹ̀ wà ní pé mo mọ̀ pé tó bá ti ń bọ́ sásìkò December gbogbo nǹkan máa ṣe kìíní. So on the 1st of December the lawa mo gbọ́dọ̀ tètè get because mo fẹ́ get ní time because tó bá ti bọ́ sí 15-20 gbogbo nǹkan máa wọ́n gbogbo nǹkan tó yẹ kí n má parí. lẹ́yìn ló sọ pé o ní ìdìmọ̀. tí má ṣe ṣe ní 50,000. o lè ní ẹ o mọ̀ pé màá ti ń jà ní ó ṣe mí láti 2 years ago mi ò mú lò rárá mi ò rò December mi jẹ̀fẹ̀ yí owó ẹ̀ lára ẹ̀ ó ti yé lọ́dún yìí o a máa jà táwọn ìbàdí parí ní tó bá di January máa ṣe ìyọnu sí ẹ ó ti yé lọ́wọ́ lómi tó máa fún ẹ lówó I'm not your girlfriend anymore okay. bọ̀bọ̀ má pè mí ṣó ya wèrè ṣó lórí burúkú ni ẹni okay láti 2 years tí mo ti ṣe ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ wá yọ owó ẹ̀ lára mi ìgbà tọdún dé àbí ó máa pè mí January wọn ìbíjà ẹ̀dá ajé wọn ìtì bí ṣó ti olórí burúkú ni ó ń ṣí èrè ni ìwọ sọ fẹ́ mi pè mí ṣe láti 2 years fine okay tí gbogbo yín ṣe máa ń ṣe nìyẹn tẹ bá ti rí ọdún bọ̀ ẹ máa wá mú ọ̀rọ̀ tí ò tó nǹkan ẹ máa wá fòdì ẹ̀ àbí ìwọ sọ fẹ́ mi pè mí ṣe ò ní kú rè olórí burúkú olóhùn ṣé tó pé mo wá báyìí àṣìyè kó ṣì lọ. a máa padà parí ẹ̀ṣà.